Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o ní agbára Ọlọ́run. Ní alákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin Masholarets fún support yín lórí channel yìí. A bẹ̀rẹ̀ prize giveaway wa. Láti Monday láti bẹ̀rẹ̀. A dẹ̀ ti pè àwọn orúkọ kan. Ṣùgbọ́n mo tún máa pe orúkọ yẹn jáde àti mú èèyàn méje tí wọ́n máa gba prize giveaway. Ẹ jọ̀ọ́ tẹ́ bá gbórúkọ yín tẹ́ bá ti send account number yín, send account number yín torí on the 15 la máa send owó sí account yín. Tí ó bá jẹ́ ẹ̀yin ni ẹ̀ ń jẹ́ @abisoye okubanjo -QU7WT. Ẹ send account number yín sí masholagistv@gmail.com. Kẹ̀dẹ̀ send orúkọ yín àti phone number yín. Mo ti contact Mrs. Yetunde several times but wọ́n send account number wọn. Àti Yetunde D2C mama. Ẹ send account number yín sí masholagistv@gmail.com. Orúkọ yín àti phone number yín. Ẹ jọ̀ọ́ ẹ try láti check email yín tí ẹ fi open YouTube. Ẹ máa rí email yìí lórí YouTube. Mo tún máa pe @root-ope-niyi-22. Ó dàbí ẹni pé àwọn ti send account number wọn. Orúkọ mi ni @funmi ogunbanjo 9919. Ẹ jọ̀ọ́ ẹ send account number yín sí masholagistv@gmail.com. Àti orúkọ yín àti phone number yín. Madam Grace @Grace Adeleke 55. Ẹ send account number yín sí masholagistv@gmail.com. Phone number àti orúkọ yín. Ẹni tó kàn ní @Elizabeth Olúwa. Ẹ send account number yín sí masholagistv@gmail.com. Ẹ jọ̀ọ́ ẹ make sure pé send orúkọ yín náà àti phone number. Another person ni @Oluwaseun Oni -U7E. Ẹ send account number yín sí masholagistv@gmail.com. Orúkọ àti phone number. Gbogbo ẹ̀yin tí mo pè tó bá jẹ́ pé ẹ ní email address tí ẹ fi open YouTube yìí mọ́. Nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe ní pé ní ibi tí mo test yín sí. Ẹ try láti lọ síbẹ̀ kẹ́ ẹ send phone number yín síbẹ̀. Màá rí. Tí ẹ bá ti send phone number yín máa pè yín. A lè tún ṣe báyẹn. Nítorí pé mi fẹ́ fún ẹlòmíì ní gift yìí. Ìtorí ẹ̀ ni mo fi ní kẹ́ ẹ ṣe bẹ̀. Ṣùgbọ́n tí ẹ bá wá ní ẹ lè lo email mi kẹ́ fi send orúkọ yín àti phone number yín sí mi. Àti email address tẹ́ fi ń send test lórí YouTube. Tẹ́ bá dẹ̀ wá ní email address yẹn mọ́, ẹ̀yin ẹ kàn send orúkọ yín àti phone number yín sí mi. Ọlọ́run Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́. Gist tèmi bí a ṣe gbọ́. Wọ́n ní àǹtí wa wọ́n ná dábírà nínú palace. Wọ́n ná dábírà nínú palace kábíyèsí. Wọ́n ní ṣe ni wọ́n gbé arábìnrin kan wá tí wọ́n lárábìnrin yẹn ní appointment pẹ̀lú kábíyèsí. Ó láppointment. Wọ́n ní kábíyèsí bá ní òkè o. Ẹ jẹ́ kí wọ́n ní kábíyèsí ò tiẹ̀ fẹ́ rí arábìnrin yẹn. Wọ́n ní tipátipá ṣá. Wọ́n ní ó ṣàfọ̀ sí kábíyèsí láti rí arábìnrin yìí. Wọ́n ní ìgbà tí kábíyèsí dẹ̀ máa gbọ́ nǹkan tí arábìnrin yìí máa sọ. Wọ́n ní arábìnrin yìí ní pé òun wá fi ẹjọ́ Queen Naomi sùn kábíyèsí ni nítorí wípé ọkọ òun àti Queen Naomi ìpè project tí Queen Naomi ń ṣe ní Ìbàdàn láti ṣe fun children fair. Ìpè ọkàn ló ń sponsor Queen Naomi. Ẹ rí pé àwọn èèyàn ilé ayé yìí le. Honestly tó bá ṣe èmi ni kábíyèsí mi ní jẹ́ kóbìnrin yẹn rìn jáde mo máa arrest ẹ̀ báyìí fún ọlọ́pàá. Báwo lèèyàn ṣe máa rányàn níṣẹ́ burúkú báyẹn tó dẹ̀ máa jẹ? Ṣé gbogbo
ìwà burúkú tí àǹtí wa hẹ́mù yìí ti ń wù látijọ́ ìṣe kò tó o fẹ́ máa bà orúkọ Queen Naomi jẹ́. That is one thing nǹkan tẹ́ ẹ̀ lè sọ láíláí pé Queen Naomi ò ń tẹ̀ lọ́kọ̀lọ́kọ̀ láyéláyé ẹ̀ lè sọ Queen Naomi ò ń ṣẹ̀yìn Queen Naomi ò ń ṣẹ̀yìn tẹ́ máa fi ọkọ yín sílẹ̀ tẹ́ máa lọ máa yàn lè kiri ṣe bí àǹtí wa ẹ ṣe nígbà tó wà lọ́dọ̀ ọkọ ẹ ṣe bó yàn lè kiri ni. In fact wọ́n ní kábíyèsí disgrace àǹtí wa ẹ àti woman yẹn jáde inú palace wọn ni. Mo feel pé it's enough for kábíyèsí láti take action lórí ọ̀rọ̀ àǹtí wa ẹ mi because this is getting out of hand. Wọ́n ní ìgbà tí wọ́n ń sọ ọ̀rọ̀ yẹn wọ́n ní bí ẹ̀gbọ́n kábíyèsí ṣe dé sí ẹnu ọ̀rọ̀ yẹn nìyẹn wọ́n ní wọn ò rò lẹ́ẹ̀mejì wọ́n ní àǹtí wa ẹ ló ṣẹ̀yìn wọ́n ní àǹtí wa ẹ òun ló ṣiṣẹ́ bí yìí. In fact ìgbà tí mo gbọ́ gist mo kàn wé pé kírú ayé wo gan-an lè yìí ṣá nítorí pé ẹ ṣàfẹ́ kí ọmọbìnrin yìí ó padà sí ọ̀dọ̀ ọkọ ẹ̀. Ẹ wá gbọ́kọ lọ́kọ ẹ tún ń lóṣù tọkọ lọ́kọ ẹ pé láyéláyé kò ní fún ìyàwó ẹ̀ ní time àti ọmọ ẹ̀. Ẹ ṣọ́ra yín wọ́n ti wọ́n ní yín wọ́n ní kẹ́ ẹ dẹ̀yìn ẹ fẹ́ dẹ̀yìn kí ló dé kí ni Queen Naomi ṣe fún ẹ tó ń pa irú rọ́bà bàǹtà báyìí. Wọ́n ní ìgbà tí kábíyèsí sọ fún obìnrin yẹn pé àwọn máa lọ mú nǹkan kan wá nísìn kó fi búra yí pé wọn ò rán ní iṣẹ́ burúkú yìí ṣé àmọ́ pé kábíyèsí mọ orí èèyàn tí Queen Naomi jẹ́ wọ́n mọ̀ pé èèyàn olódodo àti èèyàn iyì ní Queen Naomi wọ́n ń ṣe oníranu obìnrin. Wọ́n ní bí woman yẹn ṣe ń ká lòlò nìyẹn wọ́n ní bó ṣe ń ká lòlò nìyẹn tó ń wọ̀ ẹ̀ ń gbọ̀n wọ́n náà ní kàn jẹ́wọ́ ẹni tó ń rán ní iṣẹ́ burúkú. Wọ́n ní bí ẹ̀gbọ́n kábíyèsí ṣe sọ pé òun ti bẹ́ẹ̀ tó máa rán níṣẹ́ yẹn wọ́n ní woman yìí ò lè sọ̀rọ̀ mọ́ wọ́n ní bọ́wọ́ ṣe bọ́ nìyẹn wọ́n ní bọ́ ṣe lé wọn dànù kúrò ní palace nìyẹn o pẹ̀lú àǹtí wa ẹ̀ tán lé wọn jáde nù ẹ wò ó ẹ̀yin èèyàn lé Ọlọ́run Elédùmarè tó ń ti Queen Naomi lẹ́yìn kò máa ní fi Queen Naomi sílẹ̀ mi ò rí irú ogun báyìí rí kéèyàn máa báyàn ja ogun gbogbo ogun tẹ́ ẹ ti ń jà látijọ́ ẹ̀ kò sọ́nà àbáyọ still yet ẹ̀ padà nǹkan tí ò yẹ kẹ́ ẹ máa lé lẹ́ ń lé kiri. Ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú Queen Naomi o gbogbo ẹ̀yin èèyàn ẹ ṣáà jẹ́ ká máa gbàdúrà fún wọn. Lóòótọ́ àtọmọ Queen Naomi ṣùgbọ́n a ti di ọ̀kan nínú Jésù. Ẹ̀yin èèyàn lé ẹ má gbàgbé kẹ́ ẹ lọ sí funfair event children funfair event tó fẹ́ ṣe fún àwọn ọmọdé December 18 àdírẹ́sì wọn wà ní orí péjì Queen Naomi ẹ lọ wo bẹ̀ tẹ́ bá dẹ̀ wo àwọn gist mi náà mo bá yín post ẹ̀. Ọlọ́run á dúró ti gbogbo wa o gbogbo nǹkan tá à ń wá Ọlọ́run á ṣe fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi mo ṣe máa ń sọ allegedly ni agbọ́ ọ̀rọ̀ yìí la ní ká mú wá sí etí ìgbọ́ yín kì í ṣe pé bóyá mò ń bá kábíyèsí gbé inú palace nǹkan tá a gbọ́ la wá torchlight sí ẹ̀yin ará ilé. Orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa lè tún sọ fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. À ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist àti politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o ní agbára Ọlọ́run bí ọdún yìí ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kò ní dìwà mọ́ ẹrù lọ láyọ̀ ní èmi àti yín àjọ máa fi ṣe ọdún 2025 tó ń wọlé bọ̀. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you all. Mashola Gist TV love you all.